ti dá jahannama ò tí ì jẹun rí o. Ọlọ́run ní sọ̀rọ̀ wa náà o. Ọlọ́run jẹ́ abẹ́nú àwọn táwọn ẹbí oṣù pẹ̀ fún o. Ọlọ́run oṣù àpọ́nlé tó ń bẹnu ẹ̀ o. Lọ́jọ́ yẹn ọjọ́ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí torí jahannama ò tí ì jẹun rí ẹmọ tí yẹn bá lájà tí kò fàjà lóúnjẹ tó bá ti keep for a very long time ajá lè pààyàn jẹ o. Jahannama máa burst bíi pé èèyàn rí nǹkan tó dùn mọ́ nú bíi pé ó rẹ́rìn-ín. Wọ́n ní gbogbo ìran èèyàn àti àlìjànú àwa tọ́lọ̀ ń dá tó pè ní wọ́n máa látọ̀ jìnnà wọlé yín sáyẹ́lẹ̀ àlẹ́ àbúdí ní àwọn tó ní ká wá sí yẹn wọ́n ní everybody wa a máa kúnlẹ̀ lẹ́ẹ̀kan náà nítorí bọ́lẹ̀. Ọlọ́run ọba adéda máa sọ pé ẹ dìde èní kì í ṣe ọjọ́ ẹ̀sìn o ọjọ́ ìdájọ́ lè ní. Ọjọ́ tá à ń sọ yìí Ọlọ́run ọba máa lé everybody wa dìde wípé èní tí mo ń sọ fún yín kì í ṣe ọjọ́ ẹ̀sìn o ọjọ́ ìdájọ́ lè ní ọjọ́ tí ò ní sí asbáàbù mọ́. So àwọn pè wá pé ká wá ṣe dáadáa sójú ọ̀nà Ọlọ́run ọba yẹn mo kàn sáré sọ fún wa ń pa ẹ̀ wípé ṣé kò tó bẹ́ẹ̀ láti gbà lọ́wọ́ wa nínú nǹkan tó fún wa yẹn náà ló ní ká fi ṣàánú ń bẹ̀ nínú àlàáfíà ara tó fún wa ló ní ká fi ṣe tòun ń bẹ̀ wọ́n ti já ìdúnà fi sabilillah bí wọ́n mú wálé kún wọn fún zálíkù ayélu lakin kuntum ta'lamun. Strive in the cause of Allah wọ́n ti já ìdúnà fi sabilillah bí wọ́n mú wálé kún pẹ̀lú owó yín wọ́n fún ti kún àti ẹ̀mí yín zálíkù ayélu lakin kuntum ta'lamun. Ìyẹn ló lóore fún yín jù nínú àwọn iṣẹ́ yẹn ìsìn wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìnáwó sójú ọ̀nà ọlọ́wọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Àkùránì sọ pé intansurula yansurikum wáyé sábìtì àkìdàmẹkùn intansurula ó ní ẹranṣẹ́ ni Ọlọ́run ọba lọ́wọ́ yansurikum kémi náà lè tó yín láláràn ṣe ni. Látijọ́ I've known Alhaji Wasiu since mo ti direct Alhaji Wasiu nígbà tá a ṣe ń bọ̀ ní kárí àmì mo direct Alhaji Wasiu dáadáa tó bá ti wá mo ṣiṣẹ́ kan lè màmá lọ́dún náà. Èmi àti Fẹ́mi gbogbo Alhaji wa ń bẹ tá a ti ń tọ́jú orí wa báyìí ọjọ́ orí táwọn bẹ́ẹ̀ dọ́là táǹtà ń máa ẹ̀. Alhaji wa máa ń fún olówó ní gbogbo gbà ṣé ní gbogbo tó Alhaji ti fún olówó yẹn báyọ̀ máa ń sọ ẹ̀ ní sọ pé ẹ̀gbọ́n báyọ̀ máa sọ pé àpàlẹ̀ kíní kan ni ṣé ti wá tán ṣé ti tán Ọlọ́run ló ní ká bẹ̀rù ká má náwó ní kó ṣe ta ní. Ṣé wá rí Ọlọ́run rí àpò wa ìwọ̀nba ta ní ó mọ̀ sàdákà wà lára smile kí o smile tí o sọ wálé kọ́ńtìlá sàdákà ni kí o mú nǹkan tó lè pààyàn lára kó lójú ọ̀nà sàdákà ni kí o fún yàn ní connection sàdákà ni. Ọlọ́run rí Ọlọ́run mọ bó ṣe mọ èyí tó bá ní ẹ ṣe lójú ọ̀nà ọ̀tọ̀ lọ́hùn. Ànábì wa sọ kíní kan sallallahu alaihi wasallam ó ní lọ́jọ́ àgbẹ̀dẹ àlìkíyàmọ̀ ó ní àwọn ọmọlẹ́yìn mi kan glo wọ́n máa kó níwájú Ọlọ́run bá dẹ́dà ṣùgbọ́n wọ́n máa dúró síjọ́ náà nítorí àwọn nǹkan tá a bá ń ṣe yìí ẹ jẹ́ ká rántí tọ́lọ́run ọba ká torí tọ́lọ́run ṣé àrí oore tá a bá ń ṣe torí tọ́lọ́run ọba ló dáa jù mi fẹ́ máa ó ti ní nǹkan tí mo kọ sínú àwọn òwe ṣùgbọ́n torí àwọn afáàtò máa ń kalẹ̀ ọkàn mi ní kí n má tiẹ̀ lọ bẹ̀ kí n má wò ṣùgbọ́n ìyẹn ọmọ ìyá mi alápọ̀nlé jù lọ n tí mo gbìyànjú àti sọ fún wa ni pé ẹ jẹ́ àṣẹ dáadáa sójú ọ̀nà tọ́lọ́run ẹ jẹ́ àṣẹ lọ́hùn ẹ jẹ́ àkírun lásìkò ẹ̀ Ọlọ́run rí wa tán òun dẹ̀ ló dá wa ó dẹ̀ ní kápá lórí wa wọ́n dẹ̀ bá tó bá ti ọ̀dẹ́ ni wa àṣẹ ni òun ṣe nǹkan tá a máa túwò nìyẹn mọ́. Lẹ́yìn wá àgbà náà gbogbo nǹkan tá a wá ṣe káṣe nítorí tọ́lọ́run o kó má jẹ́ pa máa wá kóṣẹ́ dé iwájú Ọlọ́run máa dàlú wa láyà o. Ọlọ́run kó lọ la mímọ́ oṣù yìí mo sọ fún yín lẹ́ǹkan ní bínú sí mi èmi yẹn ṣàfà ṣùgbọ́n láti ṣe reference Ọlọ́run bá dẹ́dà sọ nínú àwọn ó sọ nínú Al-Qur'an alápẹ̀lẹ́ jùlọ irú bíi Baqara 82 ó ní walladhina amanu wa amilu salihati ulaika ashabul jannati fiha khalidun ó sọ mẹ́ẹ̀ Ọlọ́run bá dẹ́dà tí ọlá rẹ̀ ga jùlọ ó sọ ní Suratul Rahman
ní surah chapter 55 verse 60 ó ní alijazaa al-ihsan ila al-ihsan àbí kílẹ̀ rò pé a fi ṣẹ̀san máa ṣe dáadáa ọlọ́ọ̀bá ní dáadáa náà ni reference mi ti máa ṣe fún wa ó sọ ní surah An-Nisa ní chapter 4 verse surah chapter 4 verse 40 ó ní pé tí èèyàn bá ọlọ́ọ̀bá yín kì í ṣalábòsí o ọlọ́ọ̀bá tó dá yín yẹn kì í jẹ́ èèyàn gún o ó ní tí èèyàn bá ṣe dáadáa tó mọ bí ọmọ náà gún àwọn ọlọ́ọ̀ máa wá multiply ẹ̀ a máa wá san ní nǹkan rẹ̀ padà reference mi tọ́lọ́ ọba dẹ́ra ṣe ó ṣe ní Surat An-Nahl Quran chapter 16 verse 97 ó ní pé màmá lo gíláàsì ẹ má bínú gbogbo tí àwọn kìnìún tọ́ka sí ni pé ká ṣe dáadáa ẹ̀yin ọmọ ìyá mi alákùnrin jùlọ Olúwa jẹ́ ká gbà mí tó dáa o ọlá prayer ní kẹrin. Àmín 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 ya Allah àmín àmín àmín. So ṣe rí Ọlọ́run ní pín wá ń pa Ọlọ́run ní máa ṣe pèsè fún wa inú oṣù iṣẹ́ rí gbogbo Ọlọ́run bá ní pé ṣe rí àwẹ̀ gangan èmi ni máa san nǹkan mu ọ̀rọ̀ Ọlọ́run bá ní ṣàwárí nínú oṣù táwa gbogbo àwọn Muslim ti mọ̀ yẹn wípé àwọn nǹkan tá a máa ń ṣe lólóore ládàá rẹ̀ máa ń pọ̀ ju ọjọ́ lásán lọ torí oṣù yìí ló lápọ̀lé jùlọ ní gbogbo oṣù ni Ọlọ́run sọ Quran kalẹ̀ oṣù yìí ni ọjọ́ kan wà nù rẹ̀ tó ju ẹgbẹ̀rún oṣù lọ Ọlọ́run bá ajẹ́ká bá mi tó dáa o ọ̀yá mi alápọ̀lé jùlọ asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. Wa alaikum salaam wa rahmatulahi.